Kaftan Television Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káàbọ̀ sórí ètò yín gbàgede ìlú ní ìkànnì Kaftan Television Yorùbá. Abala tí a wà náà ni ọ̀rọ̀ tí ó kan ẹ̀yin ará ìlú dọ̀dọ̀dọ̀. Ìwádìí ti fi yé wa pé púpọ̀ nínú àwọn ọkùnrin tó bá ti ṣe ìgbéyàwó tó bá sì ti ní owó díẹ̀ lọ́wọ́ àbí tí wọ́n bá ti ní ohun tí àwọn olóyìnbó ń pè ní fame tó bá ti ní díẹ̀, púpọ̀ nínú wọn ni ó mọ̀ jáde síta láti mọ̀ wá ọmọbìnrin kan tí ó mọ̀ tọ́jú wọn. Èyí ni ó fà sábàbí ọ̀rọ̀ tí a mọ̀ sọ lónìí pé kí ni ìdí ẹ̀gàn tó fi jẹ́ pé ọkùnrin tí ó bá ti ṣe ìgbéyàwó tí wọ́n fi máa ń yan àlè ní ìta àbí tọ́mọ́ ní obìnrin míì níta tí wọ́n fẹ́ sọ pé kí ó mọ̀ tọ́jú wọn. Èyí tí àwọn olóyìnbó ń pè ní side chick. Èmi nìkan kọ́ ni a mọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí kó tó di pé mo lọ fún ìsinmi ráńpẹ́ díẹ̀. Mo sọ fún yín pé Becky Akínpẹ̀lúmi Ọmọjọ́ìbò yóò ti wà pẹ̀lú mi lórí ètò pẹ̀lú àlejò wa, àmọ́ ẹ jẹ́ kí Becky kọ́kọ́ kí yín ná. Tí Becky wá kí yín yóò wá ṣe àfihàn àlejò tí a ní lórí ètò lónìí. Ó yá Becky bá kí àwọn ará ilé. Ẹ̀yin wa ẹ káàbọ̀ ẹ tún káàbọ̀ lẹ́lẹ́kejì sí sórí ètò yín ètò wa gbàgede ìlú. Lóòótọ́ ni mo ti lọ sí gbòòrò, mo ti wá lọ béèrè ohun tí àwọn èèyàn rí sí ọ̀rọ̀ náà. Ẹ̀yin náà kí lẹ rí sí ẹ̀yin ará ilé? Àbẹ́gbọ́ kọkùnrin ti gbéyàwó sílé kó ti gbéyàwó níṣu lọ́ka o ẹ̀ńtọ̀ kò sí ní tó tún fẹ́ tí ìbá tiẹ̀ béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ á tún wá lọ ta lọ máa yàn lé. Ẹ rí i pé gbogbo eléyìí yóò bójúmu tó àbí kí lẹ ní mo wí. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ọmọjọ́ìbò olórúkọ òyìnbó Becky ọmọ Akínpẹ̀lúmi ni wọ́n ń fi àkókò yìí kí yín wípé ẹ kojúmọ́ o ẹ káàbọ̀ sórí ètò yín. Mo mọ̀ pé ẹ ti ń bá a lọ tẹ́lẹ̀ tó èmi ṣe ń kí yín pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò gbogbo ayé ètò tí gbogbo wa máa ń gbádùn orí ètò gbàgede ìlú náà là wà. Àlejò wa sì ti wà ń kalẹ̀. Àlejò wa fúnra wọn mo fẹ́ kí wọ́n ṣe àfihàn ara wọn nítorí pé àwọn fúnra wọn báyìí ni wọ́n lè sọ kí ó gún kí ó dẹ̀ yé ẹnu oníkùn láti máa ń gbọ́. Tó àlejò wa ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣàfihàn ara yín ẹ sì bá wa kí àwọn ará ilé. Tó ẹ ṣé o ẹ kú ojúmọ́ àsìkò fàájì òpin ọ̀sẹ̀. Orúkọ mi ni Olúfẹ́mi Adégúnlẹ̀ Ẹkúndayọ̀, mo jẹ́ akọ̀ròyìn. Ẹ ṣeun gan, ẹ̀rín yìí ni mo fẹ́. Ọ̀gá ẹ̀rín tó tẹ̀ sí gbé wa wọlé ìbáyìí náà. Táwọn èèyàn wá bá sì wọ́n wí pé ẹni tó lè ṣàlàyé ọ̀rọ̀ dáadáa ló wà lórí ètò. Àwọn náà ni wọ́n bá wọn yànnà náà. Bẹ́ẹ̀ni tó tẹ́yẹ̀ bá ti kọ́kọ́ rí fìlà àwọn wọ́n ti pé fìlà àwọn yàtọ̀ sí tèmi. Ó yàtọ̀. Ọ̀dún tèmi ìgboro tèmi ló kọrí sí. Bẹ́ẹ̀ ìgboro ló kọrí sí. Ẹ̀yìn tí wọ́n. Wọ́n sọ taking gẹ́gẹ́ bí àṣà olóyìnbó. ẹ ṣé o. So tí n fa tá ṣe bẹ̀rẹ̀ Okay. ní kọ̀kọ́ fẹ́ kí ẹ kọ́kọ́ bá wa sọ ìdí rẹ̀ tó fi wá jẹ́ pé ẹni tó bá ti ṣe ìgbéyàwó kí ni ìdí ẹ̀gàn tó fi jẹ́ pé wọ́n máa ń ní obìnrin míì síta tí ó fẹ́ mọ tọ́jú wọn, kí ni àwọn díẹ̀ tó fẹ́ kí ẹ kọ́kọ́ ṣàlàyé yẹn fún wa náà. Tó ẹ ṣeun ní àkọ́kọ́ ṣe rí tí èmi bá máa wò ní ìwòye tí èmi fi wò ẹ jẹ́ ká kọ́kọ́ sọ ẹ jẹ́ kí n sọ kókó yìí pé àìnítẹ́lọ́rùn ló máa ń fà á. So kí a tó bẹ̀rẹ̀ sí ní wá máa yànnàná ẹ̀ ṣe rí àti wípé yàtọ̀ sí àìnítẹ́lọ́rùn kíní kan wà tí àwọn olóyìnbó ń pè ní self discipline. Tí ọkùnrin bá ti mi ò mọ bí mo ṣe lè sọ ní Yorùbá tó máa gúnrégé tí ọkùnrin ò bá tí ọkùnrin ò bá ti ní ìkóra ẹni níjàánu àti àìmójúkúrò irú nǹkan bẹ́ẹ̀ yẹn a lè ṣàì má fẹ́ kú. Torí tí kété tí ọkùnrin bá ti gbéyàwó tí nǹkan bá ti ń lọ déédéé tí gbogbo ẹ̀ ń ṣe rí nígbà míì gẹ́gẹ́ bí ọkùnrin ìdí tí mo sọ pé self discipline ó mátà ó ní wípé lóòótọ́ nígbà tí èèyàn fẹ́ obìnrin bóyá orí àfẹ́sọ́nà ẹ̀ kó tó fẹ́ sílé ó jẹ́ ọmọ tó fáìn ṣùgbọ́n nígbà tó bí ìkíní tó bí ìkejì bóyá tó wá bí ìkẹta ẹ̀dẹ̀ ń wò ó pé gbogbo nǹkan tó wà lókè ló ti ń wálẹ̀ àti ojú tí ó ń já tó ń tanná gbogbo ẹ̀ ló ti fẹ́ máa rún jọ.
so and gẹ́gẹ́ bí ẹ̀dá tí Ọlọ́run dá wa gbogbo wa ni ẹ̀dá tí Ọlọ́run dá wa a máa ń nǹkan ọ̀tún ló máa ń wù wá ṣùgbọ́n that's why tí mo yẹ sọ fún wa pé tí ènìyàn bá ní ìkóra ẹni ní ìjánu àti kéèyàn lè mójú kúrò ní nǹkan gbogbo pé a ní obìnrin yàtọ̀ sí ìyàwó gbogbo pa à ń dálè kò ní sí nínú bẹ̀ so èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò tilẹ̀ fara mọ́ ṣùgbọ́n tí ọkùnrin bá ní ìkóra ẹni ní ìjánu tó dẹ̀ ní àmójúkúrò. Gẹ́gẹ́ bí Farouk ṣe sọ ó ní pé obìnrin tí ó máa tọ́jú wọn níta ẹ dákun ṣé wọn lọ́wọ́ tọ́jú nínú ilé tẹ́lẹ̀ ni. Ṣé mọ̀ wípé ẹ jẹ́ kí n fi àwọn fún àpẹẹrẹ nígbà mìíràn tí bóyá nígbà tí obìnrin tí ọkùnrin àti obìnrin bá ń dọ̀wẹ́kẹ̀ kí wọ́n tó marry obìnrin máa fẹ́ sa gbogbo páẹ̀ láti lè rí wípé ọkùnrin yìí ó gbé mi sílé àbí ó fà mí lọ ó ṣàfẹ́ mi ní iṣu lọ́kà ní kété tí wọ́n bá ti wọlé tán àwọn obìnrin míì tiẹ̀ wá bàjẹ́ tó jẹ́ pé ó lè jẹ́ ìwọṣọ wọn tẹ́lẹ̀ wọ́n máa ń ṣe dáadáa bọ̀ tí ọmọ bá ti wọlé wọ́n bẹ̀rẹ̀ nìyẹn wọ́n lè róró láti àárọ̀ títí di alẹ́ bí ọkọ gan bá tẹ̀ sọ pé báwo ló tún ṣe wá wọṣọ á ní wàhálà ọmọ yìí náà ni àbí pé kí má ṣe then literally ṣe rí kinní kan tí àwọn obìnrin bí àwọn kì í kà sí ni àbí wọn mọ̀ ṣe rí tí obìnrin bá ti bímọ bí ọkùnrin yẹ kó mọ̀ yẹn that's why mo sọ pé gbòòrò nǹkan tí máa sọ̀rọ̀ lórí ni pé ìkóra ẹni níjàánu àti kí èèyàn lè mára dúró kó lè mójú kúrò kó lá mójú kúrò ní àwọn irú nǹkan bẹ́ẹ̀ ó ní wípé tí obìnrin bá ti bímọ ṣe rí kí tọkọ àtìyàwó bá wà tẹ́lẹ̀ tó máa ṣẹ̀ṣẹ̀ gbéyàwó tí ò tí sí ọmọ láàrin wọn ìfẹ́ wọn máa ń kún síra bíi ká sọ pé 100% but tí ọmọ bá ti lè wọlé gẹ́rẹ́ tí ọmọ bá ti wọlé ó máa reduce to bí a oní 100 tẹ́lẹ̀ ó máa reduce to let's say 70 or 60 40 nínú ẹ̀ máa lọ sí àwọn ọmọ kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ láti máa bá wọn but ṣé mọ̀ láti lè tọ́jú wọn láti lè wọṣọ fún wọn láti lè kó wọn lọ léèwé láti lè tọ́jú wọn tó bá ṣàìsàn so ó máa reduce ìfẹ́ bóyá ìdọ̀wẹ́kẹ̀ tí wọ́n ní pẹ̀lú ọkọ wọn tẹ́lẹ̀ kí wọ́n tó bímọ ó máa reduce ẹ̀ so ọkọ máa wò pé kí ló tẹ̀ ń ṣe arábìnrin gan gbogbo nǹkan tó máa ń ṣe tẹ́lẹ̀. ọ̀rọ̀ ọmọ tí ẹ mẹ́nu báyìí ó fẹ́ kí n béèrè ìbéèrè kan ẹ mọ̀ pé púpọ̀ náà àwọn èèyàn tẹ́ ń bá béèrè kó já àwọn ará ilé wa náà ti bá béèrè pé kí ni pàtàkì rẹ̀ gan tí ọkùnrin àti obìnrin tó fi máa ń fẹ́ra wọn àwọn èèyàn á sọ pé torí ọmọ náà ni a ṣe ń fẹ́ra pé torí ọmọ bíi pé tá a bá ti bímọ tán pé kí tún ni à ń wáká èyí ló wá fẹ́ kí n béèrè ìbéèrè yìí tíyàwó bá ti wá bímọ tá a bá ti bímọ tá a bá ti ń tọ́mọ ṣebí ìdí rẹ̀ tá a ṣe ṣègbéyàwó náà nu tá a bá sì ti bímọ ṣebí kíkálukú sì jáde síta kọ́lọ́mọ ọwọ́mọ tó bá wùn tó lè tọ́jú wọn ń ta bó jẹ́ obìnrin náà lè jáde kó lọ wọ́kùnrin tó àti nítorí ká bàa lè bímọ lẹ́yìn. ẹ má mọ dojú tì mí bóun wà lẹ ṣe máa sọ bẹ́ẹ̀ yẹn ẹ wo bẹ́ẹ̀ ṣe pin kó ní kálukú jáde ó dà bí ọkùnrin ṣe máa ń jáde tán ṣe máa ń yan lè ń ta bóbìnrin náà bá jáde tó bá lọ yan lè ń ta kíyàwó yín jáde kó lọ yan lè ń ta. èyí sọ pé ìyàwó mi ó ìtumọ̀ mo ní torí ọmọ lọ́sẹ̀ sọ pé àṣẹṣe ìgbéyàwó tó bá ti bímọ tó sọ́kùnrin láǹfààní jẹ́ sọ́mà sọ́kùnrin wa ní àǹfààní láti jáde síta láti mọ̀ sọ pé obìnrin báyìí mo tún ti rí o mo sáà ti bímọ. kó o wá bí tiẹ̀ kó o ṣe pé kó wá bí tiẹ̀ pé kó wá mọ̀ tọ́jú. ṣọ́kùnrin náà lè jáde kó o náà lè lọ bí ọmọ fọkùnrin mi. màdáhùn yẹn jẹ́ kókó mú ti atọ́kùn tó sọ pé tí wọ́n bá ti wá bímọ tán ṣọ́kùnrin lè jáde. ṣe rí ní ìlànà ètò ìgbéyàwó ní ti ètò àwọn olóyìnbó bí a ká lọ sí ìjọ tàbí ká lọ sí kóòtù ká lọ ṣe ẹ rí i pé tí wọ́n bá ti ń ka àwọn ẹ̀jẹ́ yẹn wọ́n sọ pé ṣé ìwọ máa kọ gbogbo obìnrin mi sílẹ̀ ẹ̀yin ò kí ń ṣàkíyèsí pé ẹ̀yin ò kí ń béèrè pé kí nìdí tán ṣe máa ń fi kíní ẹ̀ sí níwòye ti tèmi mo rò pé wọ́n ti wò ó pé ìgbà kan náà máa wà tó jẹ́ pé
irú àwọn nǹkan báyìí ó lè setting. ó máa wáyé torí ọkùnrin ojú ògbébí kan. torí pé lóòótọ́ tóbìnrin bá bímọ mo ti sọ fún yín literally àwọn obìnrin mi ò kì í ṣàkíyèsí ṣùgbọ́n obìnrin tó bá gbọ́n á mọ̀ pé yes tí n bá ti bímọ attention mi máa shift there but tí ó bá mọ̀ pé attention yẹn shift ó wá yẹ kó fi àyè tọkọ sílẹ̀ pé bóyá àwọn kan tí yes àwọn kan tí ó ń ṣe tẹ́lẹ̀. ọ̀rọ̀ tẹ̀sán tọ́sí yóò fẹ́ mú mi sọ kankan. ó ní nǹkan tó sọ tó fẹ́ mú mi béèrè béèrè intanẹ̀sán sì ń túmọ̀ sí pé ẹ̀ ń sọ pé tí obìnrin bá wípé púpọ̀ náà àwọn obìnrin ló fà á tọkùnrin wọn fi ń wo ìta. lára wọn bẹ́ẹ̀ ni lára wọn ó bọ́kùnrin wí òun ni mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú pé ọkùnrin tí ò bá ní àmójúkúrò àti ìjánu á ṣe àṣemáṣe then obìnrin náà tí ò bá wà sensitive mi mọ bí wọ́n ṣe lè sọ yẹn ní èdè Yorùbá tí jẹ́ pé kì í ṣàkíyèsí nǹkan tí kì í fiyèsí nǹkan òun náà ó lè lé ọkọ títí ẹ̀ jáde láti lọ ṣe láìmọ̀. àwọn ìwà tí obìnrin lè wù tí ó fi lè lé ọkọ rẹ̀ jáde. ẹ ṣe ní àkọ́kọ́ òun ni mo ti sọ yẹn tí obìnrin bá rí pé tó bá bímọ ó wá darálẹ̀ kò máa mú tàbí then bóyá ìkejì bóyá tẹ́lẹ̀ nígbà tí ó ti bímọ mi ò rò pé ó ní nǹkan tó lè dé tí o lè fi ṣíà ibùsùn rẹ pẹ̀lú àwọn ọmọ ibùsùn tí ìwọ àti ọkọ ń sùn kò yẹ kí o pin ó yẹ kí àwọn ọmọ ní yes ṣùgbọ́n obìnrin mi lè sọ pé ara ọmọ ìgbóná olólùfẹ́ mi jọ jẹ́ kó wá sùn tì mí mi ìfẹ́ mo fẹ́ máa mọ́nítọ̀ ẹ̀ lóru àbí mo fẹ́ kí wọ́n ṣe kinní nǹkan wà ń bẹ because ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn then àwọn obìnrin míì náà wọn kì í fi ara balẹ̀ mo mọ̀ pé gbogbo rẹ̀ ò kì í ṣe ojúṣe tí lọ́kọ àti aya máa ń ṣe o ṣùgbọ́n àwọn obìnrin míì wọn kì í fi ara balẹ̀ nítorí pé bóyá ó lè jẹ́ ìgbà tí ó bá wù wọ́n pé ìyàwó mi ó yá jẹ́ ká ṣe ohun tí lọ́kọláya ń ṣe ó máa sọ pé rárá dó kì í ṣe gbogbo rárá náà ló túmọ̀ sí pé kí ọkùnrin jáde o ìyẹn náà tún ní àlàyé tó jinlẹ̀ ní àyè títí ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin tí o bá rí pé láàrin ọ̀sẹ̀ ọ̀bí láàrin ìgbà bí àkọ́kọ́ ọkọ ni ó yá ó ní mo ti lọ síbi iṣẹ́ látàárọ̀ ó ti rẹ̀ mí mi ò lè ṣe ọkọ fi ẹ́ lẹ̀ ó tún di ìgbà míì ó tún ní ó rẹ̀ mí jọ wo gbogbo iṣẹ́ inú ilé yìí ló tiẹ̀ ti ṣe kinní kan látàárọ̀ ó ti ẹ̀ ń pa mí lára mi ò tẹ̀ lè ṣe ó ní ọkọ tún fi ẹ́ lẹ̀ ó ṣe nǹkan ó tún lọ ó tún dìgbà míì ó tún ní ó yá ó tún ní bó ṣe máa disturb ni ok ìgbà tó tún wá tún máa gbà gan ṣe ló tún ráhùn kò tún jọ bí ẹ̀bẹ̀ kò tún jọ bí àrọwà kò tún jọ bí gbogbo ẹ̀ so ó lè máa ọkọ tí ò bá ní ìjánu àti tí ò ní fìyèdè yes ó lè máa ní ìmúmọ́ra ó ti lè máa rò pé kó tó wá jẹ́ ọkọ tó rẹwà torí gẹ́gẹ́ bí ọkùnrin ṣe rí àwọn obìnrin nígbà mìíràn àwọn ọ̀dọ́ obìnrin mi lè sọ pé ìwà bàjẹ́ láwùjọ ni ṣùgbọ́n ojú tó bá rí ohun tó dáa ó gbúdọ̀ wò tààrà lẹ́ẹ̀mejì àbí lẹ́ẹ̀mẹ́ta dáadáa ṣùgbọ́n ó sì lè wá jẹ́ irú ọkùnrin tó jẹ́ pé ọmọ kan ti ń dà láàmú nígboro ó wá lè máa ronú ẹ̀ pé àbí kí n tiẹ̀ kò tẹ̀ wá ṣe kò tẹ̀ ṣe ẹ̀ nìkan àwọn ọkùnrin mi wà pé tó bá ti lè ti lówó díẹ̀ lọ́wọ́ báyìí láwọn tó bí ọkọ tí ẹ rẹwà kan ò ní wọ́ọ̀dì wọn mọ́ àwọn pé àbí òkè eléyìí tí gbogbo ara mi dẹ̀ gbé sókè yìí àbí kí n tiẹ̀ kí n wá bí lọ eléyìí tí ìyàwó mi àbí so ara àwọn ìdí tí mo sọ pé àìní ìkóra ẹni ní ìjánu àti àìní àìlámójúkúrò ó lè fà á ṣùgbọ́n tókùnrin bá ronú jinlẹ̀ tó ronú wípé ókè èrèdí ìgbéyàwó ìgan kì í tiẹ̀ ń ṣe torí ìbálòpọ̀ àbí ẹni ọ̀dà ti pé ó ju ìbálòpọ̀ pé ìbálòpọ̀ kàn jẹ́ apá kan nínú ìdí tí a fi jọjọ gbéyàwó so ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gan ló tiẹ̀ ń gbéyàwó tí ò mọ èrèdí tó fi gbéyàwó lára èrèdí tí ọkùnrin fi ń gbéyàwó dó ìbálòpọ̀ jẹ́ kan lára wọn ṣùgbọ́n títọ́ ọmọ sókè wàá dàgbà rírí dájú wípé ọmọ tí à ń tọ́ yìí ó jẹ́ ọmọ tí a lè mú yọgàn lẹ́yìn wá ọ̀la ń pé òkè bá ṣe bí wá sáyé a gbúdọ̀ tọ́ kóun náà jẹ́ èèyàn gidi kóun náà jẹ́ ẹ̀dá kan tó jẹ́ ń pé ó lè wúlò fún
ìyàwó tiẹ̀ lọ́jọ́ iwájú then yàtọ̀ sí yẹn náà àtúrí ń pé gẹ́gẹ́ bí ọkọláya ẹlòmíì ò kì í fi iyè sí eléyìí ṣùgbọ́n bí mo ṣe lè sọ we are role models a jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọmọ yẹn ẹ lè rò pé àwọn ọmọ yẹn wọ́n kéré wọn mọ nǹkan tí ẹ̀ ń ṣe so ẹ̀yin gẹ́gẹ́ bí òbí ọkọ àtìyàwó so especially ọkọ tó jẹ mọ̀ pé wọ́n lo lórí ilé ó gbà ń pé kí o fi ọgbọ́n báyàwó ẹ lò kó dẹ̀ múnú ẹ̀ dùn so that tí àwọn ọmọ tó close sí àwọn ìyàwó tó close sí ìyàwó wa tó close tí wọ́n súnmọ́ àwọn ọmọ pẹ́kípẹ́kí tí àwọn ọmọ bá ti ń rí ayọ̀ àti dùnnú ní ojú ìyá wọn wọ́n á mọ̀ pé bàbá wọn ló mú inú ẹ̀ dùn so they are learning wọ́n ń kọ́ láti ibẹ̀ yẹn náà. ẹ ṣeun àlejò wa gbọ́ nígbà yẹn jẹ́ kí a lọ gbọ́ ohun tí àwọn èèyàn wa ní sọ nígboro kí nìdí ẹ̀ tó fi jẹ́ pé ọkùnrin wọ́n máa ń ya àlè àwọn pàápàá jùlọ àwọn tó bá ti ṣe ìgbéyàwó tó tó wá mọ̀ jáde síta tó ní àwọn wá arábìnrin kan tí ó tọ́jú wọn èyí táwọn olóyìnbó ń pè ní side chick ẹ jẹ́ kí a lọ gbọ́ side chicken ni wọ́n tún bẹ̀ ẹ jẹ́ kí a jáde síta ká lọ gbọ́ ohun tí àwọn èèyàn wá sọ oníṣẹ́ tí bẹ́ẹ̀kì náà kúkú lọ ṣe nu ẹ jẹ́ kí ó jábọ̀ fún wa à ń padà bọ̀. Kaftan Television Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. kò sí ìdí kan pàtàkì ni pé ó wù bẹ́ẹ̀ láti yan àlè obìnrin náà yan àlè obìnrin tó lọ́kọ tó wà nílé ọkọ òun náà máa yan àlè so wọ́n nǹkan tí ò yẹ kí nǹkan tí ò tọ́ náà ayé ti dorí kodò so nǹkan tí ò tọ́ làwọn èèyàn ń ṣe kò dáa kí ọkùnrin tó ti ní ìyàwó sílé kó máa because nítorí pé ewu ó wà ń bẹ̀ I had personal experience regarding that. I had somebody very close to me that had that concubine very, very near his house, and eventually the man died. Wọ́n ní àlè tí ò bá pa ara ẹ̀ á pa ọkọ. Definitely the man is bound to lose. The man is bound to lose. So ó wà lọ́wọ́ individual abet ejò tán bẹ́ lórí onírò ìwà bẹ́ẹ̀ ìwà àgbèrè ni Bíbélì dẹ̀ lòdì sí tó bá ti níyàwó kó dó tìyàwó ẹ tó bá wá dó tìyàwó ẹ afàgò kẹ́yìn àparò ohun tí ojú wá lójú rí ohun tó jẹ́ ẹ̀ wá rí. You have seen people that pé tí wọ́n á lu mọ́gùn Ọlọ́run nìkan lálẹ́ bẹ̀ o because kò lè dópin because we are human beings èyí wù mí wù ọ́ èyí wù mí ò wù ọ́ òun lọ̀rọ̀ náà ẹlòmíì ọ̀rọ̀ Ọlọ́run kò sí inú wọn ìwà ibi ìwà tí ò tọ́ ó ti gbilẹ̀ láwùjọ kò lè dópin o bẹ́ẹ̀ kóńkàkú kàn mọ́ aláṣẹ ló mọ àtiṣe ara ẹ̀ so ẹlòmíì akórira ẹ̀ bíi kàsí nǹkan ẹlòmíì inú ibẹ̀ náà ni mo lọ́rọ̀ kan rẹ́ pé wọ́n gbà tán sọ pé ọ̀rẹ́ aid ó mọ̀ wá ń tà ó ní nǹkan kan ló ń pààyàn ọ̀rẹ́ máa fẹ́ náà lálẹ́ máa ní girlfriend ó ní ọ̀rẹ́ oníṣèbí nǹkan kan ló máa ń pààyàn so ó ní kí n fi òun lẹ̀ sí. ìkíní náà a kún fún àdúrà gidigidi báwo a kún fún àdúrà a wá wo ọkọ yẹn a wá máa ṣe ìfẹ́ Ọlọ́run a máa hùwà Ọlọ́run sí náà tó yẹ pé nǹkan tó bá rí i pé ọkọ yẹn tí ó ń fẹ́ a máa ṣe nǹkan tí ò bá fẹ́ obìnrin á lòdì sí agbẹ́rù ọkùnrin mo rẹ́kùnrin pé ó sọ pé ìyàwó pé kò mọ bá ṣe ń múra
bóyá kò mọ mọ̀rọ́bìnrin ọkùnrin tẹ́ pé a lọ dípò tí ìbá lọ máa fẹ́ obìnrin àmì àjèjì ara ṣòkòtò fún ọkọ ẹ̀ ó lóun láìkí ṣòkòtò nídìí obìnrin instead of tí ìyàwó ẹ̀dẹ̀ kì í wọ ṣòkòtò he had to buy ṣòkòtò for the wife so that a lè keep o so if tí ìyàwó náà bá rí i pé ọkọ òun pé ó ń hu àwọn ìwà kan tí ò dáa tó dẹ̀ rí i pé òun náà ṣàtúnṣe òun náà gbọ́dọ̀ kíyèsíra torí pé obìnrin rere òun ló máa a virtuous woman keeps his own but agọ obìnrin atúlé adalé ẹrú so the best thing ni pé kí obìnrin yẹn kó wo bí ọkọ ẹ̀ ṣe rí kó dẹ̀ mọ nǹkan tó tọ́ láti ṣe gẹ́gẹ́ obìnrin kó ní ìtẹ́lọ́rùn kó ní ìtẹríba kó dẹ̀ ní ìfaradà tó bá ní ìfaradà dandan ni kí ọkùnrin yẹn we are all human beings. ọ̀rọ̀ ńlá lẹ bèrè yẹn ọkùnrin tó ti gbéyàwó tó fi ń yan àlè oríṣiríṣi nǹkan ló lè fà ṣùgbọ́n nǹkan kan tí mo mọ̀ kó lè fà á ni pé kì í ṣe torí ìlú àbí torí iṣẹ́ àbí torí nǹkan kan ló lè fà ọkùnrin tó ti gbéyàwó tó yan àlè nǹkan tó lè fà á ó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ àti nǹkan tó personality I don't know how to say that in Yorùbá personality ẹ̀ bí bọ́lá ń ṣe dá ẹlòmíì wà níbi ilé tó ti jáde wá bóyá bàbá ẹ̀ oníyàwó púpọ̀ ni wọ́n àbí nǹkan torí ìdí èyí kò rí nǹkan tó burú nu kó ní ju ìyàwó kan lọ ẹlòmíì àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ Yorùbá sọ pé ẹgbẹ́kẹ́gbẹ́ ń ba ìwà rere jẹ́ ẹlòmíì ibi tó ti ń bá àwọn ẹgbẹ́ rìn pé èmi náà máa ní ọmọbìnrin kan Bọ́lá kì í ṣe ìyàwó mi pé báwo ló ṣe ń ṣe pé àti báyìí ṣe báyìí òun náà máa dán wò ẹlòmíì tóòtọ́ àwọn obìnrin náà ẹlòmíì ọkọ ìyàwó ẹ̀ òfin ní ìfọkànbalẹ̀ ṣùgbọ́n eléyìí kọ́ ni ìyàwó kejì àbí ìyànlè kọ́ ló máa fòpin sílẹ̀ torí àlè agbowó aṣọ oríṣiríṣi kan ṣùgbọ́n ọ̀sẹ̀ mọ̀tọ́ ọ̀rẹ́ ẹ̀ bá tún sọ fún pé nǹkan tó ń ṣe ìyàwó ẹ̀ ń ṣe yẹ báwo ṣe máa ṣe bẹ́ẹ̀ ó jẹ́ lọ Bọ́lá náà wà ń bẹ́ẹ̀ ọkùnrin tó bá ń jáde tó mọtí most of the places tó ti mọtí àwọn nìkọ̀kọ́ náà máa ń wà ń bẹ́ẹ̀ àwọn ọmọge tó ń rìn káàkiri máa ń wà so wọ́n lè pè wọ́n táwọn yẹn bá dẹ̀ ti gbà tó ti fún wọn lówó ṣíkíní wọ́n bẹ̀rẹ̀ yẹn so àwọn ìdí tó pọ̀ ṣùgbọ́n kì í ṣe torí ìlú àbí torí ibi tí mo ti wá bó ṣe máa ń ṣe nìyẹn. wẹ́ onígbàgbọ́ ni mí mo dẹ̀ gbàgbọ́ nínú Kristi mo gbà pé tí nǹkan àkọ́kọ́ ni pé kéèyàn mọ̀ pé ọjà òkùnkùn nígbéyàwó eléyìí tó bá ti gbé pẹ̀lú àdúrà kọ́lọ́run ẹ̀ lọ́wọ́ kó máa bá lọ. mi ò mọ àwọn tó fẹ́yàwó méjì mẹ́ta tán lè bọ́ ṣe ń ṣe o ṣùgbọ́n àárín àwọn míì tí ẹ pé after ìyàwó kejì tó ti after ìyànlè ó máa ń lead kẹ́lòmíì ní ìyàwó kejì àmọ́ àwọn míì tí ẹ pé àlè lásán ló fẹ́ ṣe ṣùgbọ́n oyún dé kò lè ṣẹ́yún àbí ìkọ̀kan adùn níyàwó méjì tí ò pàgbò fún so kéèyàn ti wo ọjọ́ iwájú ìyàwó ilé mi ò ṣe dáadáa nítòótọ́ ṣùgbọ́n kí ló lè pẹ̀yìn then èèyàn nǹkan tá a bá ti mọ̀ pé àní jẹ ká má fi run mú then nǹkan tá a ti mọ̀ pé Nàìjíríà wa yìí ó dẹ̀rùn ká bá sọ nǹkan míì ká tó náwó kò dẹ̀ séèyàn kò sí obìnrin àtọkùnrin tó máa rìn tí ò ní láti owó lọ so gbogbo nǹkan wọ̀nyí ká ti kọ́kọ́ rò ó á rí bẹ́ẹ̀ ń pọ́ dùn tó tọ́ ọmọ yìí ó gba tèmi ó ṣe ṣùgbọ́n nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju èje lọ so nǹkan tó fi lè dópin ni pé bóyá ká gbogbo nǹkan tí mo sọ yìí tá a bá rò ó then èèyàn tó bá tún jẹ́ onígbàgbọ́ kó tẹ̀lé nǹkan tó ń kọ́ wọn ní church ṣẹ́mọ̀ àwọn èèyàn lọ church wọn ò tẹ̀lé nǹkan tó ń kọ́ wọn wọ́n kọ́ wọn tòótọ́ ṣùgbọ́n wọn ò tẹ̀lé wọ́n á máa pa pásítọ̀ sọ tẹ̀ gbogbo èèyàn ló ń ṣe then àwọn obìnrin náà èèyàn tá a rí tó ti fẹ́yàwó kan kò sí èèyàn tó gbàdúrà kò sí obìnrin tó wọ pé tí má ti fẹ́yà ọkọ o kọ́kọ́ mi fẹ́yàwó kọ́kọ́ mi yàn lè má láìkẹ́ kò sí so ìwọ náà má jẹ́ àlè fún ọkọ lọ́kọ so àwọn nǹkan tí mo rò pé díẹ̀ nínú àwọn nǹkan tí mo rò pé ó lè jẹ́ kó dẹ́kun nìyẹn àdúrà ni o àdúrà ni mo rí pé ó lè gbà o àdúrà ni mo gbà pé ó lè ṣe torí pé àwọn ọkùnrin tá a máa ń rí wọ́n ní kí ni ti pè é mi ò fẹ́ sọ pé wọ́n ní strongest ṣùgbọ́n àwọn olórí ilé ìwọ̀nba ló lè ṣe èèyàn lè mẹ́ṣi lọ sódò ò lè mẹ́ṣi mú mi ìwọ̀nba ò lè fi tipá mu ọmọ èèyàn gan ìwọ̀nba ló lè fi tipá mu ṣe so bó o bá tiẹ̀ mọ̀ èkíní wọn á kọ́ sọ pé irọ́ ni wọn á wọ́nà irọ́ ni ìwọ ìyàwó náà wàá máa wo fóònù wàá máa oríṣiríṣi tó lè bá àìlera èèyàn tó
tó lè fa nǹkan míì síyàwó náà sọ kóbìnrin míì máa wo fóònù ọkọ ẹ̀ kóbìnrin máa ṣe ògbè ṣùgbọ́n tó bá ti ń gbàdúrà tó ń bọ́ lọ́run sọ̀rọ̀ lọ́sàn-án àti lóru kí wọn náà dẹ̀ ti mọ̀ pé ìyàwó ni ẹ́ kì í ṣe pé àlè ló gbé ẹ débẹ̀ ìyẹn ni wàá fi bá Ọlọ́run sọ̀rọ̀ pé èmi náà Olúwa ọkọ tó fún mi rèé o báyìí tó bá tiẹ̀ gbọ́ bóyá mo orúkọ àbò ọmọlé gbàdúrà lọ́sàn-án àti lóru kọ́lọ́run tó dá ọkọ Ọlọ́run sọ pé ọkọ òkúta òun á sọ di ọkọ ẹran kọ́lọ́ fọwọ́ tọ ọkọ ẹ̀ kó jẹ́ pé fúnra ara ẹ̀ ló sọ pé òun ò ṣe mọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní ìbàjà ìyẹn ò ní kó má ṣe mọ́ tó lọ bọ́bìnrin yẹn jà ìyẹn gan-an sọ pé tó tẹ̀ fún àbàrùn jà yẹn gan òun ò tí ì ṣe tẹ́lẹ̀ ní o òun máa ṣe àwọn ọkùnrin mẹ́rin sọ pé àkọjọ́ ń sọ̀rọ̀ ní ìkọ́ ìṣẹ̀lẹ̀ iṣẹ́ mi lẹ́nu pé ṣe mo kọ àkọjọ́ ń sọ̀rọ̀ kò sí ìkọ̀kọ̀ láàrin wa kí ló fẹ́ ṣe lẹ́yìn yẹn ṣùgbọ́n tí wọ́n bá ń gbàdúrà ibikíbi tó bá wà Ọlọ́run á bá yàn pé nǹkan tó ń tú ilé gidi ni Ọlọ́run nìkan ni mo rí tó lè bá yàn ṣe pásítọ̀ ìmá gbogbo àwọn tá a fẹjọ́ sùn yẹn náà wọ́n á gbìyànjú ni wọn ò lè by force ìgbà tí ẹni bá sọ pé wẹ́ òun dẹ̀ ti ba débì kan òun ò lè padà mọ́ kí ló fẹ́ ṣe ká tó sọ tàwọn tó fi dúdú tẹ nídìí Ọlọ́run á ràn wá lọ́wọ́. èyí tá a lè rí sọ mbẹ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá yànlè ojú kòkòrò ló máa fà àìnítẹ̀lọ́rùn ló ń fa kí ọkùnrin tó ti níyàwó lé kó máa yànlè. wẹ́ẹ́ n tá a fi lè dín àwọn arúgbó báyìí kù òun náà ni kí òun ní ìpayà Ọlọ́run tí wọ́n bá ní ìpayà Ọlọ́run mo fi pé kò ní máa wùwà jàtìjàtì báwọn àwọn rúwà báyẹn kò pọ́nyàn lé kò tún pa ẹni tó níyàwó ńlé kó máa ṣèrànù síta kò dáa púpọ̀ jù ìpayà Ọlọ́run ọba tó bá ní ìpayà Ọlọ́run yóò mọ̀ pé irúwà báyìí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ìwà àgbèrè ni kò dáa ní tí obìnrin lè ṣe ni pé tó bá ti mọ̀ pé ọkọ òun yàlè òun náà ni á ṣe sùúrù nítorí pé sùúrù ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan jiná obìnrin tó bá ní sùúrù yóò mọ̀ pé ọkọ òun tóun fẹ́ láti àárọ̀ tóun mọ̀ dáadáa tó bá yàlè ẹ̀tọ́ ni kó ṣe sùúrù fún kó sì kó máa ní ìbẹ̀ Ọlọ́run kó máa bẹ̀ Ọlọ́run báyìí pé k'Ọlọ́run yí ọkọ náà padà. Kaftan Television Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa alérògbé tí ń fọkàn bá wa lọ ẹ ṣáà ti gbọ́ ohun tí àlejò wa ń sọ nísìnyí a ti lọ sí gbòòrò a ti lọ gbọ́ gbogbo ohun tí mo lọ ṣe nígboro gbogbo àwọn èèyàn tí mo lọ bí tó ẹ̀yin náà ti gbọ́ ẹ ti rí bí wọ́n ṣe sọ lẹ́sẹẹsẹ tí wọ́n ṣe ṣàlàyé gbogbo ohun tó máa ń ṣokùnfà tó a nísìnyí a tún fẹ́ pé ìkan nínú àwọn èèyàn wa gbòógì kí wọ́n tiẹ̀ bá wa sọ ohun tí ó máa ń fà tí ọkùnrin fi máa tún yàn lè nínú ìgbéyàwó tó ọ̀rọ̀ tí ò bójú mi lójú tèmi ni o àmọ́ tó ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n ní sọ. ẹ jẹ́ kí n kọ́kọ́ fi àsìkò yìí kí n fi sọ fún ẹ̀yin ará ilé pé àlejò wa tí ò mọ̀ darapọ̀ mọ́ wa lórí ètò tí à ń pè lọ́wọ́ àwọn náà ni ìyáàfin Dorcas Adéyẹmí ẹ bá wa kí àwọn ará ilé ìyáàfin Dorcas Adéyẹmí. ó kí gbogbo ẹ̀yin ará ilé o pé ẹ kú etí ìgbọ́ wa láàárọ̀ yìí. ẹ ṣeun gan-an ọ̀rọ̀ tí àṣọ náà tẹ́ bá lẹ́nu rẹ̀ òun náà ni kí nìdí ẹ̀ tó jẹ́ pé ọkùnrin tó bá ti ṣe ìgbéyàwó tó tún fi máa ń ní obìnrin míì níta tó máa ń tọ́jú wọn èyí tó lóyìnbó ń pè ní side chick. ẹ ṣeun ó jẹ́ ohun tí ó wọ́pọ̀ ní àárín àwọn ènìyàn wa àwọn ọkùnrin wa láti máa ní obìnrin ìkọ̀kọ̀ lẹ́yìn ìgbéyàwó bí a bá wo ilé yìí ó dàbí pé ohun tí ó jẹ́ àjogúnbá fún àwọn ọkùnrin ni ní àwùjọ wa àwọn àṣà àwọn bàbá wa ó gbà láyè fún àwọn ọkùnrin láti ní ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyàwó wá tún ní obìnrin síta ó fẹ́ dàbí pé eléyìí ni ó ṣe okùnfà tí ó jẹ́ bí àjẹmógún fún àwọn ọkùnrin wa lóde òní tó jẹ́ pé lẹ́yìn tó bá ní ìyàwó sílé wá tún ní obìnrin kọ̀ọ̀kan síta. ẹ ṣeun gan ma
tó mọ́mì ẹ dákun ẹ má bínú ṣé ọmọ pé àwọn èèyàn báyìí tá bá bí ọkùnrin bíi 10 wọn níyàwó wọn ló tì wọ́n síta wípé obìnrin ló máa ń ṣokùnfà bí ọkùnrin ṣe máa ń lọ sí ìta tí ó fi máa tún yàlè tí ó máa ń ní èyí táwọn olóyìnbó máa ń pè ní side chick tèmi fúnra mi máa ń pè ní side chicken ẹ dákun ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí mà ṣé obìnrin ló máa ń ṣokùnfà ní lóòótọ́. ẹ ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń rí obìnrin tí wọ́n ṣe okùnfà nítorí pé ní òde òní bá pẹ̀lú ọ̀làjú tó wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní ìdámára dúró sílé tí ó bá jẹ́ pé ìyàwó ṣe ojúṣe ṣùgbọ́n iṣẹ́ tí obìnrin ń ṣe lóde òní kò fẹ́ fi gbogbo ara ààyè gba obìnrin láti fi gbogbo ara sílẹ̀ fún ọkùnrin ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀dá ọkùnrin ó yàtọ̀ púpọ̀ fún ti obìnrin gbogbo àkókò tí obìnrin kò bá wà ní ipò àti para lílẹ̀ fún ọkùnrin fún ìbálòpọ̀ wọ́n á máa wá obìnrin kiri níta ni obìnrin tó bá sì jẹ́ ìyàwó ilé tí bóyá àárẹ̀ ibi iṣẹ́ ni o àbí ìṣẹ̀ ń tọ́mọ lọ́wọ́ ni o tí kò sí okun àtàbí ìfẹ́ ọkàn láti fara lílẹ̀ fún ìbálòpọ̀ ó lè ṣe okùnfà pé kí ọkùnrin máa wá ẹlòmíì síta. àti pẹ̀lú pé wọ́n ní ọ̀nà ọ̀fun lọ́nà ọ̀run àwọn ọkùnrin fẹ́ràn oúnjẹ púpọ̀. bí obìnrin bá yẹ̀lẹ̀ tí kò mójútó oúnjẹ tí ó dára lásìkò fún ọkọ ó lè fà kí ọkọ máa tọ́jú bọ lékiri ibi tó bá sì ti rẹ́bẹ̀ tó dùn ọkàn lè fà síbẹ̀ kó fà pé kó lóbìnrin níta ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni ilé máa ń fà á rí obìnrin tó ń gbìyànjú dáadáa ṣùgbọ́n ìwà àdámọ́ àwọn ọkùnrin yẹn tó tún tì í síta. ẹ ṣeun gan ma ó ní nǹkan nígbà tí ẹ ń sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan ẹ mẹ́nubà pé ní ayé àtijọ́ pé ọ̀rọ̀ yìí fẹ́ dàbí èyí tí àwọn ọkùnrin tí wọ́n jogún bá àmọ́ ó ní tí àwọn obìnrin wa àwọn ìyàwó wa àwọn ìyá wa ń gbà náà tí wọ́n ṣe máa ṣe ní àwọn àkókò yìí púpọ̀ nu wọn gan ni ó máa ń fa mọ́ ni kọ́ṣà ti dáàbò bo àwọn tó bá ti dáàbò bo àwọn kò sí nǹkan tí ó kàn wọ́n ṣé ìwà báyìí ni ó yẹ kí àwọn ọmọbìnrin ìsìn máa wò ní àbí báwo ni wọ́n ṣe lè ṣe táfi wá jẹ́ pé irú ọkùnrin tí wọ́n yan àlè tí wọ́n fi lè dínkù díẹ̀ tó tabaníkà sọ tòótọ́ ọ̀rọ̀ púpọ̀ náà àwọn ọkùnrin tó wà ń tà ń sìn tó ti ṣe ìgbéyàwó ní wọ́n ní obìnrin ìkọ̀kọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe pé. ṣé ẹ rí gbogbo nǹkan ìgbà ni ní abáni ká wò fínífíní obìnrin gan pọ̀ lápọ̀jù àwọn elétò kan gbé àgbékalẹ̀ kan jáde láti United Nations láìpẹ́ ìdókè ẹ̀jẹ̀ pé 2019 láti ṣe ìwádìí rẹ̀ obìnrin pọ̀ lọ́pọ̀lọpọ̀ ju ọkùnrin lọ. àwọn ọkùnrin tí ó wà wọ́n fẹ́ náà tó ìdájì obìnrin tí ó wà. nínú wọn á sì ṣe iṣẹ́ páàdì tó ọ̀tẹ̀ nígbéyàwó rárá. nítorí náà ọ̀pọ̀ obìnrin tó bá wà sí ìlọ́kọ pàápàá wọ́n á wá irú ọ̀nà láti fa ojú ọkùnrin mọ́ra. ètò máa fi fa pé kò sí ohun tí ìyàwó ilé máa lè ṣe tó lójú ọkọ. nítorí náà a máa gbìyànjú náà ni pé ọkùnrin kó ní ìtẹ́lọ́rùn obìnrin kó ní ìgbìyànjú àti pẹ̀lú pé àṣà pé ìbálòpọ̀ tí ó dàbí pé wọ́n mú lọ́kùnkúndùn ju bí ó ṣe yẹ lọ. kò sí obìnrin tó dàbí pé ní agbára láti tẹ́ ọkùnrin kan lọ́rùn mọ́. nípasẹ̀ àwọn oríṣiríṣi ọ̀nà tí ọkùnrin lajú sí. wọ́n á mú oríṣiríṣi nǹkan amárale wọ́n lágbára jù fún obìnrin. ṣé mọ́mí àlejò wa ṣé ẹ̀yin wá ń lérò pé bóyá tọkùnrin bá fẹ́ ìyàwó méjì àbí mẹ́ta ni ó lè tán ìṣòro tó wà nílẹ̀. èwo ni tó ti pẹ́ wá. tí ó bá jẹ́ ti ayé àtijọ́ ni. bẹ́ẹ̀ ni mà. a sọ pé ó ṣeé ṣe. ṣùgbọ́n lóde òní ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan ìjánu ọ̀pọ̀lọpọ̀ ló wà ọkùnrin pàápàá tí òfin lágbára àti fẹ́yàwó méjì mẹ́ta
tó mọ́mí ẹ ṣe àwò. bí ẹ bá wo ìtọ́jú ẹyọ ọmọ kan ṣoṣo ìnáwó tó wà lórí ọmọ kan ṣoṣo ọkùnrin mélòó ló lè dátọ́ ọmọ kan níbi tó ń tọ́ 5-6. ọkùnrin mélòó ló lè dátọ́jú ìyàwó kan níbi tó ń tọ́jú 8-9. ayé àtijọ́ yẹn ìyàwó máa ń fi ọkọ ni wọ́n tẹ̀lé wọn lọ oko lọ ṣiṣẹ́ oko. ètò ìṣúná ò sì bàjẹ́ bí eléyìí. kò sí owó tọkùnrin fẹ́ gbà báyìí tó fẹ́ fi mójútó ọ̀pọ̀ obìnrin. ohun tó yẹ ni pé kí kálukú mú ojú kòkòrò kúrò kó ní ìtẹ́lọ́rùn. ìwọ̀n tó bá ti ní yẹn ó fà ń tẹ̀ mọ́ra kó ní ìtẹ́lọ́rùn. ká yọwọ́ kúrò nínú ìmúkúmu ká yọwọ́ kúrò nínú ìwòkúrò àwọn àwòrán ìwòkúrò tó ń wò tó ń fara wí àwọn òyìnbó. ó ti di pé ìyàwó ilé ò ní tẹ́ wọn lọ́rùn wọ́n bá lè mójú kúrò ní gbogbo eléyìí. ohun tá à ń sọ yìí yóò rọrùn. mọ́mí wa ẹ dákun kí ni ìmọ̀ràn yín fún àwọn ìyàwó ilé pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé ní ìyàwó láti ohun tí ó yẹ kí wọ́n tiẹ̀ ṣe àwọn ohun tí ó yẹ kí wọ́n mójútó tí ọkọ wọn ò fi ní rè òde tí ò fi ní tún máa lọ ní àwọn obìnrin ìkọ̀kọ̀ tá à ń sọ yìí. ẹ ṣeun ìyànjú náà ni wọ́n gbà ìyànjú tí wọ́n sì gbà pọ̀ púpọ̀ lọ́nà kìíní wọ́n á fi sọ́kàn wọ́n á sì máa ṣe bí wọ́n ṣe ń ṣe nígbà tí wọ́n ò tí ì pẹ́ wọn délé. gbogbo ìwà ìfẹ́ mi ká tó délé àgbọ́dọ̀ yí padà. lọ́nà kejì ìmọ́tótó tí obìnrin bá tọ́jú ilé tó tọ́jú ara tó tọ́jú ọkọ inú ọkọ á dùn àti padà wá sílé lásìkò. tó bá tiẹ̀ rí obìnrin míì tó bá wò pé eléyìí ò kò tójú òṣùwọ̀n á padà sílé. oúnjẹ náà ó ṣe pàtàkì. ó tilẹ̀ ní oúnjẹ táwọn oúnjẹ ní sábẹ́ ìfòònù ó tilẹ̀ ní ọ̀rẹ́ làjẹ́ ká lọ captain cook á fi ọkùnrin. ọjọ́ tó bá ṣèṣì rí obìnrin tó ṣe oúnjẹ gidi fún nínú ilé ó lọ nìyẹn. torí náà a ń rọ àwọn obìnrin wa òde òní kọ́kọ́ bá a ti ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ bá a ti ṣe oúnjẹ lóríṣiríṣi lásìkò torí ọ̀tọ̀ ni kò ṣe dáadáa ọ̀tọ̀ ni kò ṣe lásìkò tó wúlò. débi bá pa ọkùnrin tó ti lọ sùn ó ṣe wá jí pé kó wá jẹun kò sí gbóúnjẹ ṣe fẹ́ dùn lẹ́nu ẹ̀ mọ́. torí náà gbogbo nǹkan ló jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì. láti káwọn obìnrin náà kọ́ sì gbìyànjú kó fa ọkọ wọn mọ́ra kó máa ràn wọ́n lọ́wọ́ nínú ilé. ó bá rí i pé iṣẹ́ ti pọ̀ sí ẹ̀ wàá lọ bóyá ibi iṣẹ́ ìjọba bóyá okòwò ni. tó o bá dé lóòótọ́ ara rẹ̀ ṣùgbọ́n tó o bá jẹ́ obìnrin tó fọwọ́ ara ètò ilé ara ẹ̀ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti kọ́ wa. tó bá ọkọ dọ́kùnrin dáadáa. àjọ máa wọ oníwọ̀de ni kò sí tó burú ọkùnrin wọ níkà kóbìnrin wọ níkà kọ́ wọlé ìdáná. kọjọ máa dáná kọjọ máa tàkùrọ̀sọ kọjọ máa play music ńbẹ̀. inú ẹ̀ á dùn. gbogbo nǹkan tó ẹ bá mọ̀ pé amóríyá tọkọ ọkùnrin yàtọ̀ síra. ọkùnrin míì tí ò bá rí bóyá ìgò bí àkànlójúmọ́ ìwọ mọ̀ra máa fún mi nínú ilé ẹ̀ ń bẹ̀rẹ̀ lọ́jọ́ kó lè pa lọ mọ́. tó bá yá aṣọ. gbogbo nǹkan tí ránìjì níbi ẹ̀ lọ ń jẹ ìgbóníta ni ó lọ ń jẹ pẹpẹ súùpù ni ìwọ náà ṣe pẹpẹ súùpù nínú ilé. bẹ́ẹ̀ ni a mú pẹpẹ súùpù rẹ̀ ẹ̀jọ̀ dọ̀wọ́kẹ̀ ẹ̀jọ̀ rẹ́rìn ó parí àyè yẹn ò yọ mọ́. ẹ ṣeun gan ma ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè tí a bá ní kí a mọ̀ pààrọ̀ púpọ̀ nu àwọn obìnrin tí ó wà níta ń sìn ló jẹ́ pé wọ́n mọ̀ pé ọkọ wọn gan pé wọ́n ní obìnrin ìkọ̀kọ̀ síta àmọ́ obìnrin tó bá jẹ́ pé ó ń kojú irú nǹkan báyìí ọ̀nà wo ló lè gbà jẹ́ pé wọ́n lè gbà manage tí ó ní jẹ́ pé ó máa di wàhálà sí wọn lọ́rùn àbí pé yóò di pé àwọn méjì wa mọ bẹ̀rẹ̀ sí ní bá wọn jà. ara nǹkan tá à ń sọ náà nìyẹn bẹ́ẹ̀ àpẹ ọkùnrin tó ní ṣe àti tí ò sí ìṣe tí ìyàwó bá gbìyànjú láti ṣe ẹ̀tọ́ ẹ̀ nínú ilé. kálọ́tẹ̀ tó ń ṣẹlẹ̀ ni kó wá pe ọkọ kalẹ̀ kì í ṣe tìjà. ìyá mi ò tàbí orúkọ tẹ́ bá ń pera yín kí ló fẹ́ kí mi ò ṣe sọ fún mi màá máa ṣe pẹ̀lú ìpinnu mi ò kì í ṣe tìjà.
ibo ni mo kù sí màá ṣe àtúnṣe pẹ̀lú ìrẹ̀lẹ̀. tó bá jọ ń fi ọ̀rọ̀ domi tó rọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí kì í ṣe pé o lọ ń jà tí kì í ṣe pé o fi ẹ̀tọ́ ẹ̀ dùn nítorí obìnrin mi á ní àwọn onígbà kókó rí o mọ́ o ti torí obìnrin mi níta ó ti lé nìyẹn o. obìnrin mi á ní ìta tó ti ń lọ ẹni kó ti lọ máa jẹun ó ti lé fúnra ẹ̀ nìyẹn o. ṣùgbọ́n tó bá wí pé ọkùnrin yìí ojú ẹ̀ fẹ́ gbélé àwọn nǹkan tá a ti mójú ẹ̀ gbélé nǹkan tá a sì dí ẹ̀ mọ́lẹ̀ sílé kó wá máa ṣe kì í ṣe tó oògùn kì í ṣe tẹ́bọ́ kì í ṣe tààwẹ̀ kì í ṣe tàdúrà ti pé ìfẹ́ ìjìnlẹ̀ àárọ̀ tó ti bẹ̀rẹ̀ yẹn ó ṣeé ṣe kó o ti pátì tó lọ́wọ́ obìnrin bímọ ọ̀pọ̀ ọmọ obìnrin máa ń ṣe tá a bá ti bímọ ọmọ mi ní o àní bìkítà nípa ọkùnrin yẹn mọ́ tó bá ń ṣẹlẹ̀ àwọn nǹkan tó mọ̀ pé ó lè múnú ọkùnrin yẹn dùn tó lè fi pè é padà sílé lóbìnrin yẹn á tẹpẹlẹ mọ́ báwo rí tí obìnrin yẹn rò mọ́ sí lọ́jà tó bá lọ́jà tó bá lagi mọ́ ẹ lórí tó bá pa ẹni yẹn obìnrin yẹn aráyè wọlé ni tó bá sì dín ní kó ẹrù ẹ tó jáde aráyè kó ẹrù tiẹ̀ wọlé ni tó ìwọ ni wàá dúró tí wàá máa ṣe ètò ẹ̀ tó ìdẹ̀ ní jàtà tí wàá máa fa ọkọ̀ ẹ̀ mọ́ra àwọn ilé ìbáni sókè kọ́ńkà wàá dúró gan sínú ilé yẹn wàá máa ṣe gbogbo nǹkan tó máa tẹ́ lọ́rùn wàá máa fà á mọ́ra wàá máa fàdúrà kí lẹ́yìn wàá dẹ̀ máa ṣàtúnṣe ara ẹ̀ náà torí obìnrin ní kò túnra ẹ̀ ṣe mọ́ tó bá ti wọlé kan àtúnra ẹ̀ ṣe àtọ́jú ọkọ àtọ́jú ọmọ wàá hùwà ìrẹ̀lẹ̀ nípa ṣíṣe gbogbo eléyìí pèmí ní ìgbàgbọ́ pé ọkùnrin yẹn á padà sílé. ẹ ṣeun gan. ẹ ṣeun ma. Ìjẹ́ ọ̀nà wà tí obìnrin fi lè gbà kí ọkọ ní àlè níta kí òun náà máa gbé ìgbé àlàáfíà tí ò dẹ̀ ní sí wàhálà. ẹ máa wọ àwọn ìbéèrè tẹ́ ń béèrè. àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní. ojú farouk tó ṣẹlẹ̀ ní pé tá a bá ní ká sọ ti ìbílẹ̀ ohun tó tọ̀nà nìyẹn. nítorí pé obìnrin pọ̀ a máa ń pè kan ní unselfish love pé o mọ tara ẹnìkan nínú ìfẹ́ tí ó bá jẹ́ pé ó ṣeé ṣe pé obìnrin máa mọ tara ẹnìkan nínú ìfẹ́ ó máa wò pé àwọn obìnrin tó pọ̀ tó kù èèyàn kan náà ní ìtọ́jú wọn a ṣeé ṣe ṣùgbọ́n ó nira. bẹ́ẹ̀ ẹ ṣeun ma. ó nira ibi tó ti nira Yorùbá ní òrìṣàjẹ́ pé méjì obìnrin kò dé ní. àwọn ìyá wa tí wọ́n ṣe nígbà yẹn wọ́n wà ní ìkámọ́ra láti ṣe ni kì í ṣe pé ó múnú wọn dùn. ṣùgbọ́n nígbà yẹn ẹgbẹ́ bàbá wọn ni wọ́n ń fẹ́. wọn ò fara rora wọn ò mọ nǹkan tó ń jẹ́ ìfẹ́. ìbálòpọ̀ pàápàá pé kó lóyún kó bímọ lásán ni. èyí náà bí ìgbà tí bàbá ń pàṣẹ fọ́mọ ni kì í ṣe pé ó dénú wọn. ṣùgbọ́n bí conditions ní ká pè lédè òyìnbó ìyẹn ló mú kó gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. lóde òní ọkọ àtìyàwó ọ̀rẹ́ náà sábà máa ń jẹ́. wọ́n á wọra wọ́n á ṣe gbogbo nǹkan papọ̀. kò sì ṣeé ṣe pé ọkùnrin kan máa ṣe yẹn pẹ̀lú obìnrin méjì. ó nira torí náà ó ṣòro púpọ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ní àárọ̀ obìnrin yẹn kó dijú ẹ̀ o kó lè jèrè àwọn ọmọ kó wá máa gbìyànjú àti fa ọkùnrin yẹn mọ́ra. ẹ ṣeun gan ẹ ṣeun gan ìyáàfin dókítà Adéyẹmí tó bá pọ̀ wá lórí ètò lónìí ẹ ṣeun gan. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn ìyáàfin wa àmọ́ ẹ̀yin èèyàn wa nílé tẹ́yìn náà bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ẹ bá tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà tí ó lọ ní abẹ́ tv ẹ mọ̀ pé tẹ́ bá ti tẹ̀ ránṣẹ́ àwọn náà lè kà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ á lè kà fún ara lé pé ohun tí ọ̀gbẹ́ni tó sọ lórí ọ̀rọ̀ tí a sọ lọ́sẹ̀ tó kọjá òun ni o ní báyìí
ọ̀gbẹ́ni àlejò. ẹ ṣeun. ẹ ti gbọ́n tí ìyáàfin dọ́kàsì sọ. bẹ́ẹ̀ni. ẹ dákun kí lẹ rí sí. lóòótọ́ ìyáàfin dọ́kàsì adéyẹmí wọ́n ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ ẹ fẹ́ rí i pé ju bí mo ti ṣe sọ lọ àwọn kan ti sọ síwájú àwọn ohun tí mo fẹ́ tún sọ àwọn náà ti sọ síwájú bó ṣe wà ní yìgì ló wà ní gbàǹjà so bó ṣe wà lọ́dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ obìnrin èmi kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú tọkùnrin pé àìmójúkúrò àti àìníkó ẹni níjànú àwọn náà gẹ́gẹ́ bí obìnrin wọ́n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ obìnrin gẹ́gẹ́ bí pé kí ìyàwó má lè para mọ́ bí pé kẹ́kẹ́ bí kí ìyàwó má lè ṣe oúnjẹ mo ti ń bọ̀ lórí àwọn yẹn tẹ́lẹ̀ pé a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìbálòpọ̀ pé ohun tó lè fà á ní pé okay attention àbí ìfẹ́ àbí ìtọ́jú tí ó yẹ kí wọ́n dà lórí ọkọ torí pé ọmọ tí wọ́n sìn wọ́n ti dalẹ̀ àìlèso oúnjẹ fọ́kọ lásìkò oúnjẹ ẹ̀dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ ṣe sọ ẹni tí wọ́n bá yan àlè wọ́n á wá obìnrin míì síta láti lè máa tọ́jú wọn ìtọ́jú yẹn pàápàá kì í ṣe bíi pé wọ́n fẹ́ máa ra aṣọ sí wọn lọ́rùn because tẹ bá wò gan ọkùnrin ló máa ná owó fún obìnrin létà kí wàá là mí pé obìnrin ìta ló ń tọ́jú ọkùnrin ẹ̀rí pé títorí pé obìnrin míì ọmọdé obìnrin míì á mú oúnjẹ sè tí ó jẹ́ pé á sì ṣe oúnjẹ fọ́kùnrin bóyá eré àbí eré ìfẹ́ ló máa mọ̀ ọ́n ṣe àbí ìmúra ló máa mọ̀ ọ́n ṣe tó máa fi gbogbo yìí jẹ́ kí ìfẹ́ ọkọ lọ́kọ kó fà sí ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n tó obìnrin bá ní sensitivity tó bá ní àkíyèsí á mọ̀ wípé gẹ́gẹ́ bí ìyá àfidọ́kà ṣe sọ ìmọ́tótó ara ìtú ara ṣe ìtú ilé ṣe àti ìṣe oúnjẹ gidi lásìkò àti ní ìgbà tí ó tọ́ ó ṣe kókó nínú ìgbéyàwó fún ọkùnrin àti fún obìnrin. ẹ má bínú ẹ dákun ẹ jẹ́ n béèrè lè nà ṣé rí obìnrin míì wà tó jẹ́ pé gbogbo ilé pátápátá ló múlò ọkọ sì tún yàn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ ń pé Ọlọ́run ò dá gbogbo wa dọ́gbadọ́gba ó ní mo tún sọ wípé lẹ́yìn ìgbà tí obìnrin míì tó bá ṣe dáadáa tó mú gbogbo ilé ìlú tọkùnrin bá tún lọ síta ó jẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ kò ní ìjánu kò ní ìkóra ẹni ní ìjánu kò dẹ̀ ní àmójúkúrò so bóyá kò tiẹ̀ ní òye ìdí tí ó fi wà nínú ìgbéyàwó. ẹ ṣe jẹ́ ń sọ kan ní àkókò kan mo wà ń bè kan mo wá ní àǹfààní láti wà láàrin àwọn tó ti ṣe ìgbéyàwó mo wá rí obìnrin náà ó wọ aṣọ kan aṣọ tó dẹ̀ wọ̀ ó jẹ́ nítawọn olóyìnbó á pè ní sexy clothes olówó aṣọ tó sexy ó dẹ̀ ti ṣe ìgbéyàwó ní mọ́ọ̀ká báwo ni ẹni tó ti ṣe ìgbéyàwó ṣe máa wọ irú aṣọ yìí ìgbà tí màá tẹ́tí sí ọ̀rọ̀ tó ń tọ́ tí wọ́n sọ mi ò ṣe olófòfò àmọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí à ń ṣe tí màá tẹ́tí sọ̀rọ̀ tó sọ nàábì náà wá sọ pé èmi màá jẹ́ kéèyàn kan dọ́kọ mi lọ́wọ́ kí n bímọ mẹ́wàá yín sì mọ̀ wọ sexy clothes mi yìí ní sanra gan yìí mọ̀ wà mí nǹkan tó bá fẹ́ tókàn mi bá délé ní ọ̀sán báyìí tó bá ṣe ń wọlé tá a bá pàdé lálẹ́ báyìí máa ti wọ àwọn spaghetti gbogbo àwọn aṣọ ṣàǹdà ọkàn wọn kẹ àìhín bóyá wọn nìkan tèmi fẹ́ bẹ̀rẹ̀ púpọ̀ náà àwọn ọkùnrin náà ni tí obìnrin wọn bá wọ àwọn aṣọ kan tí ó look sexy gẹ́gẹ́ bí mo ṣe sọ yẹn àwọn náà ló máa fẹ́ pé báwo wá ṣe wọ aṣọ ìjáde àwọn náà sì ni wọ́n lọ bó obìnrin míì níta tó wọ aṣọ náà jáde irú kí làwọn sọ sí irú ọ̀rẹ́. insecurity nìyẹn ní ìmọ̀ bí màá ṣe sọ ní Yorùbá ẹ má bínú màá máa try àti mẹ́tẹ̀ ní àǹfààní láti sọ ṣe rí ní apàtì ọkùnrin tó bá rí ìyàwó ẹ̀ tó ń wọṣọ dáadáa tẹ́rù wá ń bà pé báwo ló tún ṣe dírẹ́sì báyìí kí ló ṣe tó ń wọṣọ lápá tọkùnrin yẹn máa pè ní insecurity insecurity ó túmọ̀ sí pé bóyá kì í sọ pé ẹ̀rù bíbà pé bó ṣe yóò ti fáìn ju tó bá jáde síta ẹlòmíín lè rí ẹ kó sọ pé jọ máa bọ̀ ẹlòmíín lè dẹnu ìfẹ́ kọ ẹ́ so tí ọkùnrin ò bá ti èrèdí nìyẹn tá a ṣe máa ń sọ pé mọ èèyàn tó fẹ́ dáadáa lóòótọ́ àwọn ìdọ́wẹ́kẹ̀ míì máa ń dúró fún bí oṣù kan oṣù méjì oṣù mẹ́ta tí wọ́n máa fi ń fẹ́ra wọn tó dẹ̀ máa wà òkè ṣùgbọ́n èmi gbàgbọ́ wípé ìdọ́wẹ́kẹ̀
oṣù mẹ́ta ó dẹ̀bẹ̀ ni pé lójú mi ó kéré. bí oṣù mélòó lẹ wá rò. no kò ní iye oṣù kan èmi ń béèrè ni. gẹ́gẹ́ bí nǹkan tí mo fẹ́ ṣàlàyé ṣe rí ní ìwòye ti tèmi gẹ́gẹ́ bí ọkùnrin o nílò láti fẹ́ obìnrin tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìyá Dorcas ṣe sọ ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí o ò lè fi kankan pamọ́ fún tó jẹ́ ń pé tó bá rí pé díẹ̀ ló kù kí ọ̀kadà kan kó gbá mi lé ní mo yá yẹ̀bá díẹ̀ ló kù kí onímọ́tò kan kó kọlu mọ́tò tọ̀dọ̀ mi lé ní mo yá kó break ó rí nǹkan tó ṣẹlẹ̀ ni even gan lọ́fíìsì wa kò kàn mí o wọ́n kàn ń sọ̀rọ̀ ni o wọ́n kàn ń ṣe ìdọ̀wẹ́kẹ̀ papọ̀ ó ṣe kókó nínú ìsọ̀rọ̀ papọ̀ ó ṣe kókó nínú ìdọ̀wẹ́kẹ̀ tí ó máa ń. ọ̀rọ̀ tí ẹ sọ ẹ̀ ó tún máa mú mi sọ̀rọ̀ kan. kí wàhálà ó yá. ṣé ìjẹ́ ẹ̀ mọ̀ pé ẹni tó bá ṣe pé ìdọ̀rẹ́ papọ̀ kó ti jẹ́ ọ̀rẹ́ kó tó pé wọ́n fẹ́ra rẹ̀ ẹ mọ̀ pé púpọ̀ náà kẹ́ pé kó tó pé wọ́n fẹ́ra rẹ̀ náà tẹ́ pé wọ́n jọ̀rẹ́ tẹ́ pé kó tó pé wọ́n tiẹ̀ fẹ́ra gan ọkọ ẹ̀ gan tiẹ̀ tún ní obìnrin míì síta despite fact pé wọ́n lè ti ń jẹ́ ọ̀rẹ́ tó yẹ pé wọ́n ti ń fẹ́ra wọn ó sì ní obìnrin míì síta ṣé ẹ̀yin rò pé kí ni ìwà pé à ní obìnrin síta. ṣe rí kinní kan wà tí mo fẹ́ kẹ́ mọ̀ ń pé àwa ọkùnrin amọ̀kọ́ táwọn wá o. ẹ ṣeun ló wá di pé ìmọ̀kú tóbìnrin bá fẹ́ fẹ́ ọkùnrin àbísọ́ tọkùnrin bá fẹ́ fẹ́ obìnrin yóò rò pé ìyìn lè fẹ́ mo nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ yóò mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ àmọ́ torí ìwà ẹ̀ lè fẹ́ àmọ́ tó bá wá ṣe ìgbéyàwó tán yóò wá tún padà lọ́mọ ìwọ ni mi ìbá fẹ́ o àmọ́ káìpẹ́ mo kọ́kọ́ yọ kí torí ìyàwó mi lẹ́yìn. mo máa ń sọ fún ibikíbi tí mo bá ti láǹfààní láti bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ mo máa ń sọ kinní kan tí mo rò pé ó máa ń ṣiṣẹ́ fún mi ó ń ṣiṣẹ́ fún mi mo máa ń sọ pé kéèyàn tó bíbí pàápàá jùlọ tí n bá wà nílé ìjọsìn máa sọ fún wọn pé gẹ́gẹ́ bí ọkùnrin ọ̀dọ́ rí i dájú wípé o kọ àwọn kókó tó ń wá nínú ìyàwó ẹ kọ sílẹ̀ kọ́ bóyá kò lẹ̀ mọ́ yàrá àbí kò kípẹ̀ sí ibì kan tó yí ó jẹ́ pé o ti lè máa rí wò bóyá mo fẹ́ ìyàwó mi gbúdọ̀ jẹ́ ẹni tí ó kàwé ó kéré jù bóyá ó gbúdọ̀ ní masters degree kejì ó gbúdọ̀ jẹ́ ẹni dúdú ó gbúdọ̀ jẹ́ ẹni tó ga ó gbúdọ̀ jẹ́ ẹni tó sanra gan ó gbúdọ̀ lè express ara ẹ̀ ó gbúdọ̀ lè sọ̀rọ̀ ó gbúdọ̀ jáfáfá kò ní fi ń ṣe pé ó jẹ́ muslim àbí kristẹni kò ní fi ń ṣe pé gbogbo àwọn qualities tó bá mọ̀ tó fi hàn pé ìyàwó ọjọ́ iwájú ẹ ó gbúdọ̀ ní kọ sílẹ̀ nígbà tí o bá wá ń dá ọ̀rẹ́ tó ti wò ó pé ìfẹ́ ti ń dorí ẹrú padà lọ sí list ẹ pé ok ọmọ yìí ṣé ó ní àwọn ilé àbí kò ní àwọn ilé ìdí tí mo fi sọ pé àwa ọkùnrin amọ̀kan tá à ń fẹ́ nìyẹn pé ẹlòmíì lè máa bá obìnrin kan dọ̀wẹ́kẹ̀ ó tún lè ní ẹlòmíì sí ibòmíì tá máa bá dọ̀wẹ́kẹ̀ tí o bá tí ìkan lára àwọn kọ́lítì yẹn tó bá ti dín tó bá pàpà fẹ́ wàá wù a sì máa wá ìdààmú kò sẹ́ni tó pè tóbìnrin ò ṣe pé bẹ́ẹ̀ náà ni ọkùnrin. àwọn obìnrin náà ṣe mọ̀ páwa gan-an ní àkọsílẹ̀ títí wa tí a fi pamọ́. èèyàn lè kọ gbogbo ẹ̀ náà sílẹ̀ kó wá jẹ́ pé tí yóò padà lọ fẹ́ ìkẹyọ kan bóyá ìwà ni kò ní. ẹ̀hún náà ni mò ń sọ pé òun ni mo ti sọ pé kò tó lè sọ pé obìnrin ò níwà at least wàá ṣàtẹ̀ ti bá dọ̀wẹ́kẹ̀ fún bíi oṣù mẹ́rin. wàá ti lè pé àwọn ìwà kan wà tó rí tẹ́ pé tó bá wùwà eléyìí ìgbà mi ó lè mọ̀ọ́mọ̀ ṣe àwọn nǹkan tó ó máa bínú tí wàá fẹ́ kó mọ̀ pé tí wàá fẹ́ wo irú bó ṣe máa ń bínú bó ṣe máa ń hùwà tó bá ń bínú mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó bínú bóyá ẹni tó jẹ́ pé ẹ máa ń pè tó yẹ máa ń pera bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin lóòjọ́ kò má gbé kọ́lẹ̀ fún ọjọ́ méjì má gbé fún ọjọ́ méjì bó ṣe máa rí àti bóyá ó bóyá ó dàgbà tó láti lè ṣe handle situation yẹn bóyá ó ní ọgbọ́n àti òye láti lè handle the situation mi mọ bí mo ṣe lè gbogbo ẹ̀ náà ó ń lọ bẹ́ẹ̀ bóyá ó ní ọgbọ́n
àti ìmọ́tótó láti lè fi láti lè mọ bó ṣe máa ṣe gbogbo ọ̀rọ̀ yẹn náà láti lè fi kojú gbogbo àwọn ìṣòro yẹn. Ibẹ̀ ni wàá ti mọ̀ pé bóyá arábìnrin tí mo fẹ́ yòó ní kíní. Tí àwọn obìnrin bá ti ní, tí ọkùnrin bá ti ní àwọn kíní wọ̀nyẹn, rí dájú wípé níwọ̀nba tọkùnrin gan bá tiẹ̀ fẹ́ ṣe, ó máa ṣe lọ́nà tó jẹ́ pé in fact mo fi pé a máa rò lẹ́ẹ̀mejì pé tí bá ṣe kíní yìí nǹkan tọmọ ẹ bá lọ mọ̀, tí mo bá ṣe tọmọ ẹ bá lọ mọ̀. So gẹ́gẹ́ bí ọkùnrin a gbúdọ̀ mọ̀ nǹkan tá à ń wá, then a dẹ̀ gbúdọ̀ ní àmójúkúrò, a dẹ̀ gbúdọ̀ ní ìkóra ní ìjánu sí obìnrin, a gbúdọ̀ lè ní àròjinlẹ̀ láti mọ ohun tí ọkọ wa ń fẹ́, irú èèyàn tó jẹ́. Ẹlòmíì tó jẹ́ pé ó like àti máa play orin, kó máa gbọ́ orin sùn. Bẹ́ẹ̀ni. Ó lè jẹ́ ìyàwó ló máa sọ pé no you have to put, o ní láti pa orin yẹn o, torí tí kankan bá ń dún mi ò ní lè sùn dáadáa. Ọkùnrin mi dẹ̀ wà tó dẹ̀ jẹ́ pé orin yẹn ló máa fi ń sùn tó jẹ́ pé bóyá kó dẹ̀ ẹ mọ̀ òun lè lo earpiece so that ìyàwó ò lè gbọ́. àtọ̀ òun tí ẹ lè sùn tó bá ti sùn kí yòówó porin kóun máa sùn tiẹ̀. tí àwọn náà bá wá fẹ́ tètè sùn kọ́. ń ṣe mọ̀ pé ṣé báyìí ẹ ti ní ká máa ṣe gbogbo ohun tẹ́ bá fẹ́ tó á sì ránṣẹ́. ẹ̀yin yẹn wá nílé àti sọ fún mi pé ẹ mọ́ pè wọlé àtẹ̀jíṣẹ́ ni kí ẹ fi ránṣẹ́ tí ẹ bá pè wọlé àní ní àǹfààní láti gbé àtẹ̀jíṣẹ́ òun ni à ń retí láti ọ̀dọ̀ yín. Nígbà yà ti ń sọ̀rọ̀ ọkùnrin tí ó ní àlè síta búdú aládìmọ̀ pé kò ń ṣe ọkùnrin nìkan ló ń hùwà yìí, obìnrin náà wà tí ó ń hùwà yìí. Àmọ́ tí obìnrin bá ti wá ń hùwà yìí, ìyàwó ni ọkùnrin lè kọ́ sí ní àkókò náà. Ìjẹ́ nínà ni ó kàn ní, ìjẹ́ nílé síta padà ni ó kàn ní, àbí kí ni àwọn kan tó yẹ kí ọkùnrin kọ́ sí. Tí gẹ́gẹ́ bí ọkọ nínú ilé, tí ìyàwó ènìyàn bá ti ń jáde, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run àti sùúrù àti ọpọlọ láti ṣerú ẹ̀, láti gbé padà wọlé. Kò sí obìnrin, kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe o. Ẹni tí a ti kọ sílẹ̀ ń pe irú èèyàn báyìí mo fẹ́ ṣe, tó lè ṣe. Nígbà kan nígbà tí mo kéré, mo wo fíìmù kan wọ́n ń pè ní Seduction. Obìnrin yìí lóòótọ́ ó rẹwà. mo wo fíìmù yẹn náà tí Stella Damascus ṣe mo wò náà. Obìnrin yìí ó rẹwà gan púpọ̀. Oríṣiríṣi ọkùnrin ló fẹ́ kò dá wọn lóhùn, ó sì ti lọ́kọ kò dáhùn. Ṣùgbọ́n àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ ó pàpà fọ́lò wọ́n artist èèyàn tó máa ń painter kan báyìí common ẹ má jẹ́ sọ pé common artist àwọn kìnìún yẹn tó ṣe irun bí dáadáa, òun ló pàpà àtúwá lọ bọ́ sí ọwọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tí so gẹ́gẹ́ bí obìnrin lè ṣe àṣemáṣe, ṣùgbọ́n ó yẹ kí ọkùnrin náà nígbà tí tó ọkùnrin bá mọ̀ tó bá ṣe ń pé ọkùnrin ní àfiyèsí nǹkan, wàá mọ̀ ìgbà tí ìyàwó ẹ̀ fẹ́ ṣe, wàá mọ̀ tó bá tiẹ̀ hide ẹ̀, you know the artist kì í ṣe kò ń ṣe gbogbo ẹ̀ pé gbé fóònù rẹ wá mo fẹ́ wẹni tó pè ẹ́, gbé fóònù rẹ wá mo fẹ́ wẹni tó bá ẹ ṣáà ìhùwàsí gan-an. wàá mọ̀ bóyá ẹni tó jẹ́ ń pé ó ń lọ ó máa tó bá ti lọ bí iṣẹ́ láago 7 aago 4 ó pẹ́ ju aago 5 á ti dé. Tó bá dẹ̀ ti dé ó ti mọ̀ bóyá ẹni báyìí o tó bá kúrò ọjọ́ báyìí o ọjọ́ Tuesday o á kúrò níbi iṣẹ́ á lọ church o á kúrò níbi iṣẹ́ á lọ báyìí o. Tó bá ìyàtọ̀ máa wà nínú ìrìn ẹ̀. Kò tiẹ̀ sí bí ó ṣe sọ fún arákùnrin níta pé tí n bá ti délé láago báyìí má pè mí o. Tó bá jẹ́ ọkùnrin tó máa ń fiyè sí nǹkan, ìyàtọ̀ máa wà nínú ìrìnsí ẹ̀. Mo ń lọ sọ́jà, ó ti wò pé ọjà kò yẹ kó ju 2 hours, kò yẹ kó ju 3 hours maximum. Ìyàwó ti ń lo 5 hours. Kí ló wá dé? Báwo ni? Bóyá o wà ń bì kan o pé ìyàwó ẹ̀ ò lè gbé, wà á ti máa ò ní gbé kó lójú àdámù mẹ́bọ, ìwọ náà wà á ti máa farabalẹ̀. Kì í ṣe pé kó wá máa wádìí nǹkan bọ̀ wà wá gẹ́gẹ́ bí níwòye ti tèmi tó bá ti ń realize pé àwọn ó mọ̀ pé ò tí ì rí di òótọ́ gbámú, wà wá gẹ́gẹ́ bí ọkùnrin tó ti mọ̀ ìyàwó ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní máa ti àwọn ìbéèrè ní ìtàkùrọ̀sọ yín ìdọ́wẹ́kẹ́ yín pé tí obìnrin tó bá ṣe irú nǹkan báyìí, obìnrin kan wá ó tiẹ̀ lè mú irọ́ àbí ìròyìn àbí ẹ̀rí òfégè, ó tiẹ̀ lè mú ẹ̀rí òfégè wọlé ń pé èèyàn tó ń ṣe nǹkan báyìí, èèyàn tí ó ń ṣe nǹkan báyìí, èèyàn tó ń ṣe nǹkan báyìí,
tí ò ní mọ̀ pé òun gan ló bá mọ̀ lè sọ pé obìnrin kan lọ́fíìsì wa kinní kan àbí arábìnrin kan ó bẹ̀rẹ̀ sí ń ṣe báyìí mi tẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún torí pé mo tiẹ̀ láìkì obìnrin náà mo dẹ̀ láìkì ọkọ ẹ̀ pé kinní kan kí ló irú àǹfààní wo àbí irú ìmọ̀ràn olóró ló yẹ kí n gba ọ̀dọ́mọdébìnrin bí ọ̀dọ́mọdé bí secretary ẹ̀ lọ́fíìsì ni níbi iṣẹ́ tó jẹ́ pé ó ti marry o ṣùgbọ́n ó wá rí i pé ó fẹ́ máa rìnrìn dọ̀tí ó lè gbé pé ìyàwó mi ò mọ Bọ́lá ọmọ gidi ni kì í ṣe kí mo ti gbà lọ́wọ́ mú bọ̀ mo fẹ́ máa fúnra sí pé ó fẹ́ máa rìnrìn dọ̀tí gẹ́gẹ́ bí ìyàwó bí ọlọ́pọlọ tó jẹ́ báwo ni mo ṣe lè gba ọmọ ẹ̀ níyànjú wàá rí i pé òun náà fúnra ẹ̀ nínú ọ̀rọ̀ tó bá ń sọ tó bá jẹ́ ọlọ́pọlọ á bá wí wàá fi yẹn wàá fi ẹ ṣe wà lẹ́jọ́ wa nígbà míì bá ní kẹ́ ẹ gba àwọn èèyàn wa nímọ̀ràn àmọ́ kí ó tó ti pẹ́ ẹ gba àwọn èèyàn wa nímọ̀ràn ó ní ìbéèrè kan tí mo fẹ́ kẹ́ ẹ sọ. ó ní ìbéèrè kan tèmi náà fẹ́ béèrè ẹ̀yin lẹ ti ń béèrè ìbéèrè látàrí. ó yá béèrè. ẹ jẹ́ ń béèrè ẹ dákun kí ni àwọn tọkùnrin náà lè ṣe tí ó lè fà á tí obìnrin fi lè wù ta. láàrin ìṣẹ́jú kan. lóòótọ́ àkókò tó wà ń pàpàrà. nǹkan tán lè ṣe tóbìnrin lè fi wù ta pàápàá jùlọ náà ni pé bí a kí ọkùnrin wo ìta tọkùnrin bá ti wò ta obìnrin á sọ pé obìnrin tí ò bá lọ́pọlọ òun náà sọ pé ọ̀nà láti ṣe tèmi padà fún ẹ náà ni láti wò ta àbí bóyá tí ọkùnrin ò bá jáfáfá nínú ìbáṣepọ̀ rẹ̀ sí ìyàwó rẹ̀ ó lè mú kí obìnrin náà kó wò ta. nígbà yẹn mo fẹ́ kẹ́ ẹ gba àwọn èèyàn wa nímọ̀ràn nílé pàápàá jùlọ àwọn tó ń kojú irú ìṣòro báyìí. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí ọkùnrin máa sọ fún wa pé ẹ jẹ́ kí a ronúpìwàdà láwa tí a bá ń ṣerú ẹ̀ ká ronúpìwàdà kí a dẹ̀ wá ọ̀nà láti fi ayọ̀ padà sí ọ̀dọ̀ ìyàwó wa. ẹ má gbàgbé pé lóòótọ́ ọkọ ni wá ṣùgbọ́n nígbà kan náà bí bàbá àti ọ̀rẹ́ ẹ̀gbọ́n la jẹ́ sí àwọn ìyàwó wa tí ọmọ wa bá ń rìn ní ọ̀nà burúkú tàbí tó bá ń ṣe nǹkan tí ó tọ́ kàkà tí a máa fi ṣe ìwà hù sí a lè pé jòkó ká sọ pé òkè ìyàwó mi ìdí tí mo fẹ́ jáde ò ní ìmọ́tótó ò mú oúnjẹ sè lásìkò ò mélé ń ṣe lásìkò ò mọ kí a sọ àwọn ìṣòro tí a rò pé ó mú wa jáde síta so then gẹ́gẹ́ bí ọkùnrin ká máa ní ìdọ̀wẹ́kẹ̀ pẹ̀lú ìyàwó ìbásọ̀rọ̀ lóòrèkóòrè ìyẹn gan máa jẹ́ kí ìfẹ́ wa kí ó gbilẹ̀ then gẹ́gẹ́ bí obìnrin náà ìyá wa Dorcas ti sọ pé ká tọ́jú ara ká tọ́jú ọmọ ká tọ́jú ilé ká tọ́jú ọkọ ká sóúnjẹ lásìkò ká dẹ̀ ní ìwà ìrẹ̀lẹ̀ fún ọkọ wa ká dẹ̀ ní ìfinúkan bá ọkọ lò pẹ̀lú àwọn ọkọ wa. àlejò wa sì lọ́rọ̀ púpọ̀ tí o fẹ́ sàmọ́ ẹṣin àkókò tí ẹ lè gbà wá níyànjú ó dàbí pa máa ṣe pàtó ètò yìí lórí àkórísọ yìí gangan. ẹ ṣeun gan àlejò wa ẹ̀yin obìnrin wa nílé gbọ́dọ̀ gbà kọ́ ni agídí ni a máa fi ń ṣe nǹkan tẹ́ bá ti ń rí i pé ọkọ wa àbí ẹni tí à ń fẹ́ ó ti ń wo ìta gẹ́gẹ́ bí ìyáàfin wa bí wọ́n ṣe sọ fún wa wọ́n ní kí a wá ọ̀nà láti pè wọ́n padà sílé gbogbo ohun tí ó yẹ kí a ṣe tó yẹ kí ìyàwó ṣe kó fi tọ́jú ọkọ ẹ̀ òun ni kí a ṣe kò ń ṣe gbogbo ìgbà ní pé kí a máa fi ẹ̀ṣẹ̀ ká máa fi bára wa jà ẹ̀yin ọkọ wa náà wọ́n ti sọ wọ́n ní kò sí ohun tí ó burú nínú kí ọkùnrin kí ó wọ ṣòkòtò òun àti ìyàwó rẹ̀ kí wọ́n jọ ara wọn lọ́wọ́ ní kíṣìn kí ọ̀dọ̀ ṣe ohun tí ó yẹ kí wọ́n ṣe lé kò ń ṣe nítorí nǹkan míì torí kí àlàáfíà kí ó lè jọba ní ilé náà ni. ẹ ṣeun gan ẹ̀yin èèyàn wa pé ẹ darapọ̀ mọ́ wa ní orí ètò lónìí ní ìkànnì Kaftan Television Yorùbá orúkọ mi ni Farouk Ogunjimi títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ Becky Akínpẹ̀lúmi náà wà kí yín báyìí. àtò ẹ̀yin èèyàn wa èyí tí ẹ lọ́rọ̀ púpọ̀ láti sọ gbogbo rẹ̀ náà lẹ ti gbọ́ látòrí títí pé àlejò wa pẹ̀lú ẹni tí a fi òun pèpè àti ẹni tí àwọn tí a tiẹ̀ lọ bá ní ìta tí a gbọ́ ìmọ̀ràn wọn gbogbo ẹ̀ lẹ́sí gbọ́ gbogbo ẹ̀ lẹ́sí ti mọ̀ mo ti mọ̀ pé ẹ̀yin ìyàwó alárédè ẹ máa tún ọ̀nà yín tó ẹ máa tún èrò yín pa gbogbo ẹ̀yin tẹ̀sí ti jáde lọ́kùnrin ìjìyà ń bẹ fún yín tẹ́ ẹ bá tètè padà wọlé o tó bíbélì náà ti fìdí ẹ̀ múlẹ̀ ẹ dákun ẹ tètè wọlé ẹ fàyàwó yín mọ́ra ẹ̀yin ìyàwó ẹ fa ọkọ yín mọ́ra kò sí tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ti ríra yín ẹ wúra yín ẹ̀dẹ̀ fẹ́ra yín tó Ọlọ́run á máa ṣọ́ wa títí di ọ̀sẹ̀ tó tún bọ̀ èmi ò yí padà o ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín ọmọ Jaibo olórúkọ òyìnbó Becky ọmọ Akínpẹ̀lúmi ni mo ń fi àkókò yìí ìdágbére fún yín wípé ẹnìkankan ò ní yọ sọnù nínú wa o láyọ̀ là á pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dìgbà kan náà.
nínú oṣù yìí adúpẹ́ lọ́wọ́ náà fún àlàáfíà fún ojú rere. nígbà òkè ìlànà mú ọkàn máa lé orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ tí wọ́n ṣe ń da ipò àwọn kọ̀ọ̀ká ó yẹ kẹ́lẹ́ ilé ṣe iṣẹ́ yìí. máa ń pèsè àwọn ìṣọ́ fún ọjọ́ náà. ọjọ́ kejì ẹ̀ lè bó wẹ̀ mọ́. This is not a talk after party. Ìwà àti orílẹ̀-èdè Nàìjíríà ṣé má ṣe gbàgbé wípé àwọn orílẹ̀-èdè. àmọ́ ohun tó ń ṣe rárá o wọ́n ṣe àwọn kan rùn mí ó kàn jẹ́ kí gbogbo ṣàmà kó máa lọ. mọ́tò jóná lálẹ́ mo lè ṣe lọ lẹ́rìn pa àwọn èèyàn ní alẹ́ ọjọ́ yẹn. bá jẹ́ ní òkè òkun àbí ní ilẹ̀ àgbáyé ẹ̀tọ́ ìjọba àkọ́kọ́ ni wípé láti rí wípé ètò ààbò tó péye wà fún ará ìlú.